Eégún ni òjúbà ẹ kí ó má wọṣọ, pàràkálùkọ̀ ni òjúbà ẹ kí ó má dé gbálẹ̀. Akínọlá Ọlámídé mo júbà lọ́wọ́ ẹ̀yin bàbá bàbá tẹ́ ẹ pọnmi ọgbọ́n fún wa mu. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá tẹ́ ẹ gbáṣọ òye wọ̀ wá, tẹ́ ẹ bómi ìmọ̀ fún wa wẹ̀. Bàbá mi Bísí Oyèwọlé ọmọ rẹ̀ òye nílùú Ìlọrin. Ẹ ṣé mo dúpẹ́. Alàgbà Yẹmí ọmọ Alé, ọ̀gá mi Sunday ọmọ tọ̀sọ́. Òun gbọ́dọ̀ gbàgbé ènìyàn mi pàtàkì, ọ̀gá mi Adéoyè Bákàrè. Ẹ ṣé mo dúpẹ́ fún ọgbọ́n, òye àti ìmọ̀ tẹ́ ẹ gbé wọ̀ wá, èyí tí a fi ń gbayì, tá a fi ń gbẹ̀yẹ títí dòní. Mo gbà ládùúrà wípé ọba mi òkè kò ní dá yín dá bùkátà yín, ìmọ̀ yín kò ní jọ́bà lọ́lá Ọlọ́run ọba àṣẹ̀dá. Ǹjẹ́ kí ni ohun tí a tún fẹ́ gbé yẹ̀wò lónìí? Òun náà ni òwe Yorùbá kan tó sọ wípé òjò àárọ̀ tí bólówó nú, olówó gẹlẹtẹ, ìwọ̀fà gẹlẹtẹ. Òjò àárọ̀ tí bólówó nú, olówó gẹlẹtẹ, ìwọ̀fà gẹlẹtẹ. Tá a bá wo òwe yìí, a sọ pé Yorùbá máa ṣẹ̀dá òwe lóríṣiríṣi ọ̀nà. Níbi àṣà ìranra ẹni lọ́wọ́ ni òwe yìí ni Yorùbá ti fà á jáde. Àkíyèsí Yorùbá lórí àṣà ìranra ẹni lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá. Tí a bá rántí dáadáa tàbí tí a bá mọ̀ tàbí tí a bá lóye nípa rẹ̀, a ti gbọ́ nípa bí Yorùbá ti ń jẹ gbèsè àti bí wọ́n ti ń san ní ilẹ̀ Yorùbá. Orí ọ̀rọ̀ tí a sọ̀rọ̀ lé lórí ní ọjọ́ míì nù. Ṣùgbọ́n kí ni à ń pè ní olówó? Gbogbo wa la mọ̀ tí à ń pè ní olówó, ẹni tí Ọlọ́run ṣẹ́gi ọlá fún, tí àṣírí rẹ̀ bò nílẹ̀ Yorùbá, òun ni wọ́n ń pè ní olówó. Bákan náà, ta ni à ń pè ní ìwẹ̀fà? Ìwẹ̀fà ni ẹni tí a fi dúró nígbà tí a lọ yáwó lọ́dọ̀ bàbá olówó. Lédè míì wá ní pé ẹni tí a fi dógò kalẹ̀ sí ọ̀dọ̀ olówó títí dìgbà tí a ó fi ríru owó bẹ́ẹ̀ dá padà. Òwe Yorùbá kan sọ wípé àìmètemèrò ló mú ọmọ ìyá mẹ́fà kú sóko ẹgbàá fà. Àìmètemèrò ló mú ọmọ ìyá mẹ́fà kú sóko ẹgbàá fà. A ó mọ yẹ òwe yìí náà wò tí ó bá di ọjọ́ míì. A ní òjò àárọ̀ tí bólówó nú, olówó gẹlẹtẹ, ìwọ̀fà náà gẹlẹtẹ. A ti ṣàlàyé olówó. Ìwọ̀fà ni ẹni tí a fi dógò sí ọ̀dọ̀ ẹni tí a yáwó ní ọ̀dọ̀ rẹ̀. Òun ni àwọn olóyìnbó ń pè ní collateral, ẹni tí a fi ṣe onídùúró tó jẹ́ pé yóò mọ ṣiṣẹ́ sin irú olówó bẹ́ẹ̀ títí di ìgbà tí wọ́n fi rí owó tí wọ́n yá ní ọwọ́ rẹ̀, tí wọ́n fi rí dá padà ni. Nígbà tí ilẹ̀ bá ti mọ́ kété tàbí gẹ́rẹ́ tí ilẹ̀ bá ti mọ́ ni ẹni tí ó jẹ́ ìwọ̀fà náà yóò ti lọ sí oko olówó rẹ̀ láti lọ máa ṣe iṣẹ́ fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí òjò bá wá rọ̀ ní àárọ̀ kùtùkùtù tí olówó bá jókòó, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé olówó kì í jí ṣe kìràkìtà káàkiri, ìwọ̀fà ni yóò jí tí ó lọ mọ iṣẹ́ lóko olówó rẹ̀. Nígbà tí òjò bá wá ń rọ̀, Yorùbá ní olówó ẹni kì í burú tàbí kì í rorò kí ó sọ pé kí a má su. Kò rọrùn fún ènìyàn láti lọ mọ iṣẹ́ nínú òjò. Nígbà tí olówó bá fẹ́ halẹ̀ mọ́ irú ìwọ̀fà bẹ́ẹ̀ pé kí ló dé tí ò fi lọ ibi iṣẹ́ rẹ̀, yóò sọ pé ọ̀gá mi, ṣèbẹ́yìn náà rí wípé òjò ń rọ̀. Olówó ò ní lè pàṣẹ fún òjò kí ó dáwọ́ dúró kí ó má rọ̀ mọ́. Bẹ́ẹ̀ náà ni kò ní lè pariwo mọ́ ìwẹ̀fà rẹ̀ pé kí ó lọ máa ṣiṣẹ́ nínú òjò. Bínú ṣe wù kí ó mọ bí tó, a rí i pé kò sí ohun tí ó lè ṣe. Ní Yorùbá fi ní òjò àárọ̀ tí bólówó nú, olówó gẹlẹtẹ, ìwọ̀fà gẹlẹtẹ. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ń jẹ́ Àbíóyè. Ẹ subscribe sí YouTube channel mi kí a lè gbádùn ara wa dọ́ba. Ọlámídé Ọlábàtà. Títí dìgbà míì, ire o.